wo ẹ má ṣàlámọ̀ mi rárá bí ẹ lè mú mọ́ra mọ́ ọ tó jẹ́ kí ló dé ẹ bá mi wọ́ ọmọ mi o. Toymax Films orin àgbàlẹ̀tù inspirational marketer sinimá titun ọmọ balùfọ̀n lélẹ́yìí o Sembeleke ẹni sọmọ òbúrò ń ṣera rẹ̀ o Sembeleke. ọmọ balùfọ̀n ní pàlàyàbíra agbára gbogbo ológun ọ̀rọ̀ pọ̀tọ́ ìyún bàbá ilẹ̀kẹ̀. ọmọ balùfọ̀n ṣe é mú kò ṣe é pa kò ṣe é so mọ́lẹ̀ kò ṣe é nà lọ́gùn. ayọ̀ adésanya ti mú ìwà adémọ́lá. ìyàwó tó lọ́kọ̀ ò ní sùn. ọ̀nà ò ní fojú bá ọrùn. ọ̀pálánbá ìgò ni wọ́n fẹ́ fi yanjú ẹ̀. sinimá ti tún ọmọ balùfọ̀n. the untouchable set up confrontation discrimination. nínú sinimá ti tún ọmọ balùfọ̀n. written and produced by Kunle Busari Adamasingba Ẹ̀nájì. mú ìwà adémọ́lá authentic ló direct yẹ. starring mú ìwà adémọ́lá. ayọ̀ adésanya. wálé akóredé òkúnnù. jọkẹ́ mú ìwà. máyọ̀wá akọbí. ojú pagogo. bọ́sì akínọlá. tọ́yọ̀sí àrígbàbùwọ̀. rúkàyà tìlàwà. táwa jíṣẹ́ fínni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá ti tún ọmọ balùfọ̀n. subtitled in English. àti gbẹ́jáde sórí VCD ní kọ́kásàgbà. marketed by Agbalẹ̀tù inspirational marketer. Toymax Films holding. movie city. àmì arena shopping complex bọ́ládé Òṣòdì Lagos. Standard Motion Pictures. àti kẹ́ni Climax Limited arena Òṣòdì ló ń distribute yẹ. sinimá ti tún ọmọ balùfọ̀n lélẹ́yìí. ẹ̀rọ akẹ́wò kẹgbà ó kọjá bẹ́ẹ̀. ó ti jáde.